Òdìlé Ọ̀túnba Oluwarotimi. Òdìlé Ọ̀túnba o Oluwarotimi. Ọkọ yèyé Ọ̀túnba Oluwatayo mi. Bàmí olóríire happy birthday to you. Kọ́lọ́run dákun má fẹ́ ìṣòpin fún wọn. Dádì nínú ara líle ni kí o ti ṣàmọ́dún. A ò ní fi ọ́ ṣàwátì láàrin ẹgbẹ́. Ọ̀túnba Oluwatayo èrè jiyàn nílé ọlọ́lá gbajúmọ̀ mi. Ọkọ yèyé Ọ̀túnba Rachel Oluwatayo mi. Èrè jiyàn nílé ọlọ́lá gbajúmọ̀ mi. Ẹ̀gbọ́n ààrẹ Dáre Oluwatayo mi. Èrè jiyàn nílé ọlọ́lá gbajúmọ̀ mi. MDK SSD Hotel ló ní kí n máa kí ẹ. Èrè jiyàn nílé ọlọ́lá gbajúmọ̀ mi. Ọmọlọ́jà ìyàdìgbà ṣùtọ̀rẹ́ mo kí ẹ bàbá. Èrè jiyàn nílé ọlọ́lá gbajúmọ̀ mi. Ó nífẹ̀ẹ́ ìṣòpin o ìgbádùn ọdún kan ni. Èrè jiyàn nílé ọlọ́lá gbajúmọ̀ mi. Bàbá Akitẹ́ta Adéròǹkẹ́ ó kú oríire o. Èrè jiyàn nílé ọlọ́lá gbajúmọ̀ mi. Sọ̀bẹ̀ Abímbọ́lá ó ní kí n máa kí ẹ. Èrè jiyàn nílé ọlọ́lá gbajúmọ̀ mi. Bàbá Barrister Adébùkọ́lá wa. Èrè jiyàn nílé ọlọ́lá gbajúmọ̀ mi. Oluwarotimi Junior ó ní kí n máa kí ẹ. Èrè jiyàn nílé ọlọ́lá gbajúmọ̀ mi. Bàbá Barrister Olúwafẹ́mi o Adémọ́lá. Èrè jiyàn nílé ọlọ́lá gbajúmọ̀ mi. Ọgbọ́n àtagbára ò ṣeé fi gbélé ayé. Ìwọ̀nba bíntín lásìkò tó wó lè rà fún ni. Bẹ́ẹ̀dá bá ń bẹ láàyè agbára rẹ̀ kọ́. Ohun Olúwa ọba ló ní kó máa wà lókè èèpẹ̀. Béèyàn bá mọjọ́ ìbí tó jẹ́ ẹ̀kan lọ́dún. Gbogbo ẹbí, gbogbo ará, gbogbo ọ̀rẹ́ àtàwọn tí wọ́n bá fẹ́ ni fúnre ló yẹ kán bá ní fi ṣayẹyẹ. Ọjọ́ ọpẹ́ lọ́jọ́ ọ̀hún. Ọjọ́ tó yẹ ká máa dá gbogbo ògo àtọlágbádà sọ́dọ̀ Èdùà lókè. Èyí ló fà á tí ààrẹ Olúwadáre Oluwatayo ẹja lónìí bú aláṣẹ àtolùdásílẹ̀ KSSD Hotel Adó Èkìtì pẹ̀lú yèyé Ọ̀túnba Olúwafọlákẹ́mi Rachel Oluwatayo àtàwọn ọmọ fi gbè mí sórí aago. Wọ́n ní kí n bá wọn kí ọlọ́jọ́ òbí kó kú oríire. Ààrẹ Dáre Oluwatayo ẹja lónìí bú ó ní bẹ́ẹ̀ ti ṣọdún ọdún yìí ẹ̀gbọ́n mi kórí ó lè jẹ́ kẹ́ ẹ ṣe púpọ̀ rẹ̀ lókè èèpẹ̀. Yèyé Ọ̀túnba ní kí n mọ̀ bọ́lọ́jọ́ òbí dúpẹ́. Ààrẹ Dáre Oluwatayo ní kí n mọ̀ wúre fún. Gbogbo àwọn ọmọ pátápátá ni wọ́n sọ pé happy birthday dádì. Akíkanjú l'Ọ̀túnba Oluwarotimi Oluwatayo. Ọgbọ́n nínú ọtúnpọ́n níta. Ọgbọ́n ìbílẹ̀ tó papọ̀ mọ́ tìwé. Pẹ̀lú àánú Olódùmarè ń ló mú kó mọ́ tayọ. Ọlọ́jọ́ òbí abá ọdúpẹ́ fọ́ba tó láyé. Kó lè mọ́ túbọ̀ mọ́ ṣàníkún oore sí. Bó o ti ṣèyí lókè èèpẹ̀. O ò ní ṣàmọ́dún nínú ilẹ̀. Ìgbà ọdún kan ni fún ọ. Ọ̀túnba Oluwarotimi Oluwatayo President Èrìjìyàn Improvement Union EIU Èrìjìyàn Èkìtì. Gbogbo olùníbọ̀ ọ̀dàwọ̀ ọ̀dùnnú tí wọ́n kí ọ kú oríire. Wọ́n láṣíwájú rere ni ọ́ tó ṣe é fẹ̀mí tẹ̀. Ọmọ ọlọ́jà ayé àdìgbà aṣutọrẹ. Láburú kan ò ní ọ́ ṣe. Ire lójú owó ń rí. Ire ni fún ọlọ́jọ́ gbogbo. Gbogbo ibi tó o ti gba ìdè òní báwọn kàbùkù ń bẹ̀. Bàbá Akitẹ́ta Adéròǹkẹ́ Olúwa túbọ̀ mọ́ fàlàáfíà àtẹ̀mí gígùn láyé kó mọ́ fi kẹ́ ọ. Bàbá Sọfẹ́ Adébùkọ́lá, bàbá Sọfẹ́ Abímbọ́lá kó o mọ̀ wẹ̀ nínú ọlá. Bàbá Barrister Adébùkọ́lá kọ́lá rẹ̀ ó mọ̀ pọ̀ sí láì ṣe làálàá jìnnà. Bàbá Oluwarotimi Junior ọba tí ń ṣàdúró tí ò ní padà lẹ́yìn rẹ̀. Bàbá amòfin Olúwafẹ́mi Adébọ́lá ọba tó fẹ́ ọ tó ṣe ọ́ láyànfẹ́. Kò ní jó báwọn kú ní wàràwàrà wéréwéré. Ìran ikúnukú kan kì í báwọn kú ní rèwerèwe. Ọ̀túnba Oluwarotimi Oluwatayo àtẹ̀gbẹ́ńlẹsẹ̀ ń tẹ̀nà. Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì ń lè mí jẹ́ ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdèpìtàn bí ẹni jẹ̀kọ́ yangan Mr. Ìlérí Àṣẹ. Ààrẹ Dáre Oluwatayo ẹja lónìbù àti yèyé Ọ̀túnba Olúwafọlákẹ́mi Rachel Oluwatayo. Mo ti jíṣẹ́ ọ̀hún bẹ́ẹ̀ ti rán mi. Ọlọ́jọ́ ìbí ẹ kú ọdún. Àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. Kọ́lọ́run dákun má fẹ́ ìṣòpin fún wọn. Dádì nínú ara líle ni kí o ti ṣàmọ́dún. A ò ní fi ọ́ ṣàwátì láàrin ẹgbẹ́.